táyé tí bá bàjẹ́ sílé ọkọ yín ìyún ilé bàbá àwọn ọmọ yín sanni káyé àwọn ọmọ tí ń lò bàjẹ́ sílé ọkọ ni sanni káyé àwọn ọmọ yín ó bàjẹ́ sílé ọkọ ni láti generation mélòó lẹ́yìn ìyá wọn wọ̀nyí tí wọ́n ń pariwo ẹ̀yin bàbá wọn wọ̀nyí tí wọ́n ń pariwo wípé máa forí tì í ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ilé ọkọ ilé ìyà ni ilé ọkọ ilé wàhálà ni ilé ọkọ ilé ìdààmú ni bẹ́ẹ̀ ni a lot of obìnrin náà sì ń dààmú ní tòótọ́ òbí mi ò pe ọmọ rẹ̀ báyìí àbí ọmọ mi ò pe òbí rẹ̀ báyìí pé mọ́mì mi báyìí mọ̀ tó ni wọ́n ní máa forí tì í bó ṣe rí nù máa mú mọ́ra bó ṣe rí nù ọmọ mi ọlọ́run ò dá lẹ́lẹ́mìí kúkúrú ilé ọkọ ló ti ṣàgbákò ẹ̀mí kúkúrú látàrí àwọn òbí òfò tọ́lọ́run fò náà lẹ fi sọdẹ lẹ́mìí kúkúrú nígbà ọmọ yín bá wá kú tán tẹ́mi rẹ̀ bọ́ abẹ́ ẹ lérò wípé kán tí ìyàn gbàgbà nìkan ló lè pààyàn ẹ lérò wípé kán yọ ọ̀bẹ àbí àdá àbí ìbọn sí ìyàn nìkan ló lè gbẹ̀mí èèyàn tó bá fún èèyàn ní emotional torture tó wà frustrated tí depression mú yóò padà kú síbẹ̀ náà ni wọn ò ní mọ tó pa wọn wàá gbẹnu òkè ayé àwọn òta ló kì í ṣogun òdílé ogun ara yín ni ọwọ́ ara yín lẹ fi pọ̀ ọmọ yín nípa pé ẹni kó mọ ẹ̀ǹdí ọ̀ síbẹ̀ ẹni kó mọ ẹ̀ǹdí ọ̀ náà ni ọjọ́ òkú náà lọ́jọ́ ìsinmi sí wọ́n sì ti pa á tírú àwọn fámìlì rádaràda yìí tí wọn ò bá gbéra wọn sórí ayélujára látàrí wípé àwọn fẹ́ wojú rere online àwọn fẹ́ wò pé ìyàwó tán ṣe láàrin oṣù kan mọ̀ tí fẹ́ kó jáde kán wò wípé kán pítì wọn pé kò tiẹ̀ wowó wọn ò mọ̀ wípé yóò gbẹ̀yìn yọ ni tí wọn ò bá gbé jáde ni I'm very sure wípé àǹtí káníwò kẹrù rẹ̀ síta yóò ti mọ̀ pín hàn fámìlì rẹ̀ wípé bọ́mọ̀ ṣe pé bí ìkọ́mọ̀ lórí tẹ́ẹ̀nì ó mọ̀ forí tì í ká dúpẹ́ lọ́wọ́ àǹtí ó já sọpẹ́ tán bá wá tán bá tọpinpin rẹ̀ lọ àwọn tí yóò tún wá ṣàánú àǹtí òun tí wọ́n fẹ́ ṣàánú àǹtí òun wọ́n lẹ́gbọ̀n wọn tún sọ wípé ká má bá wọn tọrọ owó lọ́ọ̀láyìn o àwọn òyú ebi òsèpá yú ebi òsèpá ṣùgbọ́n ojú yín méjèèjì lẹ làálẹ̀ ràngàdàràngàdàn tí àbúrò yín fi ń gbé ọmọ òkókórè lọlé ọkọ míì kẹ́yìn ò tó pọnmọ sẹ́yìn ọmọ táǹtì ń pọ̀n sẹ́yìn wọ́n ní kí ìsìn ọkọ tuntun ló bí fún o ó ti bí ilé ọkọ kan tẹ́lẹ̀ kó tó wá fi hàn kẹ́yìn ò tó pọn ọmọ kókó lọ lé ọkọ míì ojú rẹ̀ ti rí mẹ́wàá ó ti rí mẹ́ẹ̀ẹ́dógún ebi ti fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ebi ti fẹ́ bà tiẹ̀ jẹ́ ni rábúrò yín ṣàánú fún gbà náà ríran lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn lebi ò wá pa ẹ́ mọ́ nígbà tán fi ṣẹ̀sín nílé ọkọ ọ̀hún lébi ò pa ẹ́ mọ́ lẹ́ẹ̀sì yó lẹ́ẹ̀tọ́rọ́ aláyé bàjẹ́ lẹ́bí mi ń ṣẹlẹ̀ káàkiri o èyí tá a rí ni o ọ̀pọ̀lọpọ̀ ni ò hàn sí à. wọ́n wà ní pòsíṣàn láti ran fámìlì wọn àbábúrò wọn àbọ̀mọ̀ ìyá ọmọ bàbá ń lọ́wọ́ wọn ò ní ìrànlọ́wọ́ ẹ mọ́ sì lérò wípé gbogbo ń tán san wọn ò padà ràn lọ́wọ́ wọn ò ní padà ràn lọ́wọ́ o wọ́n kàn tún dínú òòrè mọ̀nà mọ́ ṣe wà nú torí mo rí pàǹtí náà wọn ò fi gbogbo ara sámsám dáadáa torí tán bá sámsám dáadáa tán lè dúró lórí ọ̀rọ̀ wọn ni wọn ò ní sọ wípé ẹ jẹ́ kàn tí ó ràn mí lọ́wọ́ níbo lẹ wà nígbà tí mò ń rí ìgbọ́mọ̀ kókó fi ọkọ̀ kọ́lọ̀ ń kó ṣàánú wọn ò tírìtì ẹ bẹ́ẹ̀ wọn ò lẹ́bi tiẹ̀ náà ṣe rí tí wọn ò fi ní tírìtì ẹ bẹ́ẹ̀ bó lẹ́bí rẹ ṣe rí ọ ní wọ́n ń ṣe rádaràdá sí ọ ní ọkọ wọn ò ṣe rádaràdá sí ọ bó lẹ́bí ẹ ṣe rí ilé ó tún di fídíò mo mọ̀ pé ẹ̀yìn kan ò ní wò tán bá mi pàdé ní part 2.